Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Tí ìṣọmọ lẹ́yìn ààrẹ Gani Adams, mo fẹ́ kẹ́ ẹ jọ kẹ́ ẹ jẹ́ kí fídíò mi ó dọ́dọ̀ ẹ̀. Èmi ò mọ bí mo ti pàdé bàbá ẹlẹ́nu rúnrún yìí, arákùnrin ẹlẹ́nu rúnrún yìí. Ǹjọ́ náà ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ààrẹ Gani Adams. Odò tó bá torí ẹni kún kò lè gbé ni lọ. Ta ni ẹ́ nínú OPC? Ta ni ẹ́ mẹ́sẹ́ńjà lásán lásán? Ìgbà tí OPC fi bẹ̀rẹ̀ tí wọ́n ti ń dàgbòrò orú gan, ń bo lo wà tó ló fẹ́ gbìjà ààrẹ Gani Adams? Àbí ń gbà àwọn Yorùbá Nation fi dìde tí ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀, ṣebí lórí ààrẹ Gani Adams yìí ni mo fi gba èébú tépétépé? ń bo la kúrì rẹ wà? Ìwọ bàbá oníbẹ̀ lẹ́nu yìí, ìwọ bàbá onítọ́ funfun lẹ́nu yìí, ìwọ bàbá oníwárápá yìí, arákùnrin yìí oníwárápá, ẹ dákun ṣe ń gbọ́ ohùn mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìwọ wá ń rán ni sí èmi, ó tún dárúkọ mi oníyà kàsẹ́ẹ̀tì, onídìí rúnrún, bálábẹ́ rúnrún sí ló tiẹ̀ pé ni. Ààrẹ Gani Adams tó jẹ́ ọ̀gá rẹ̀ wàláì kìí ṣe choice mi rárá. Bí mo ṣe darúgbó yìí kìí ṣe choice mi, dépò wọ oníwárápá. Ta ni ẹ́ ìwọ arákùnrin? Bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ tí mo fi respect pé kó jáwọ́ lọ́rọ̀ Sunday, tí ìbá ṣe pé ló ní nǹkan míì nù. Mi ò mọ̀ pé oníwárápá olòṣì kan ni ẹ́, onítọ́ funfun oníbẹ̀ lẹ́nu. Ìwọ ń sọ fún èmi, mi ò bú ẹ, mi ò ṣá ẹ, mi ò bú ọ lé ṣó ti rábẹ́ mi rí ni? Àbí ààrẹ Gani Adams ṣó lóun ti bá mi sùn rí ni? Ìlú èbó yìí ó mojú bí tí ń yà sí. Ààrẹ mọnú àwọn ẹni tí ń yà sí náà. Ó mọ bẹ́ẹ̀, àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn gan oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ni wọ́n ń gbé fún, tó jẹ́ pé lẹ́yìn ara tèmi èrè tí Gani Adams ń jẹ tí ó mọ̀ lára tèmi ó pọ̀. Dépò wọ onítọ́ funfun yìí wọ́n ti mú ẹ jáde rí jọ, lọ béèrè lọ́dọ̀ PA ọ̀gá ẹ. Nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation fi ṣẹlẹ̀, ṣé ká na Sunday pamọ́ fún yín ni? Ntóní kálukú bá ṣe ní ká sọ náà. Òun la jáde tá à ń sọ. Ṣé Sunday gbowó fún mi ni àṣàwọ̀ náà ó ní wọ́n ti gbowó fún wa? ń bo wọ́n ti gbowó fún mi. Ààrẹ Gani Adams tó bá fúnyàn lówó yóò tún fẹ́ mọ kọ̀máǹdì ni, wípé ń báyìí ni kò sọ, ń báyìí ni kò sọ, kó máa yé òun gangan ààrẹ Gani Adams. Odò tó bá sojú èèyàn kún kò lè gbé èèyàn lọ. Níbo ló wà ńgbà ààrẹ Gani Adams tó fi ṣe bí Sunday kiri nígbà yẹn? Oníkálukú náà ní táìmù ẹ̀ ni. Ààrẹ Gani Adams ó ti dọ̀gá nìyẹn, kódà bí ìjọba ò bá pè é, kó fa àwọn ọmọlẹ́yìn rẹ̀ mọ́dọ̀ ni, kó ní ẹ wá o, ẹ jẹ́ ká gbéjà sílẹ̀, ká mọ̀ tá a máa ṣe bá tiẹ̀ rí nǹkan kan ni. Ṣọpọlọ yín ò sọ fún yín ni? Àbí làákàyè yín ò sọ fún yín tí ìbá ṣe pé ní lára òṣì? Ó fẹ́ gba glory nínú ọ̀rọ̀ tó sọ ló jẹ́ mọ́ sọ báyìí o. Mi ò fọ́fẹ́ níbọ̀dì, ǹjọ́ gbọ́, mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ dáradára nítorí ààrẹ Gani Adams. Mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ àwọn Yorùbá Nation torí ààrẹ Gani Adams. À ń bú Sunday ní nígbà náà wípé kí ló dé tí ò fi súnmọ́ ọ̀gá ẹ̀ ní gbogbo táìmù yẹn. Àfìgbà tó ààrẹ Gani Adams jáde tó ní kó má bú àwọn lọ́balọ́ba.
ẹ lọ gbé fídíò yẹn jáde àbí ká bá yín gbé jáde ni mi ò rárá búsì ayọ́ga ẹ ìwọ olórí burúkú àbúrò rẹ ń kọ́lé òǹjìṣó olòṣì aṣọ funfun lèkélèké lákàn máa rí lọ́rùn yín káàkiri lẹ́lẹ̀ ẹ lọ́pọ̀lọpọ̀ ọpọlọ kankan ìjọba lẹ́ẹ̀kanra máa àtàwọn lọ́balọ́ba kò wá sí ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe ẹ ní ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe àbórí ọkùnrin ìburú lọ́rùn ẹ̀ ni tó fi fẹ́ máa wíyọ́ sí abẹ́ tèmi Gani Adams gan pàpà wà láyà àwọn ẹni tó ń bá sùn nílùú èbó wọn ò tó bẹ́ẹ̀ pẹ̀lú mi ní èjì tí mo wà yìí ẹ yọ tàtíkè kúrò mi ò kàtíkè mi ò ṣe kan tí n bá yọ̀gò ojú mi ò fọ́ lójú njọgbọ́n mi ò fọ́ lójú bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò rọ́ lápá mo dùn rí gan Gani Adams kì í ṣe choice mi ń gbọ́ wá Ṣàngó Òde gan kì í ṣe choice mi rárá gbogbo wìtìwìtì tó ṣe nígbà yẹn nígbà tó náà fi wà gẹ́gẹ́ bí Sunday mo mọ̀ délédélé ni bílẹ̀rì ọ̀rẹ́ rẹ̀ tó kú Hamburg kí ni tó gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó kú Hamburg ìyàwó ẹni yẹn sọ padà orí ẹni yẹn Gani Adams láhùn gan so fẹ́ kí n bọ yàkàyàkà ẹ̀ ni mi ò fẹ́ rú ẹ̀ nítorí àwọn èèyàn ti pè mí púpọ̀ wọ́n pè mí púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé kí n jọ kí n má wulẹ̀ sọ̀rọ̀ jù kí ló dé ó ń wá ẹyin Sunday ó ń wá glory ni kò ṣe ní mọ̀ wá glory ńgbà rẹ̀ Gani Adams fi ń wá glory ó mọrú tó ṣe ni ní Bàrígà nígbàjà àwọn Haúsá kí ló kàjà àwọn Haúsá pẹ̀lú OPC ńgbà yẹn mo bí ọ léèrè sojú wa ni ó jẹ́ ń sọ bó ṣe bẹ̀rẹ̀ fún ẹni àbórí ọkùnrin yìí ò pé ẹ bá ń jẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀ lọ bí PA Gani Adams léèrè irú gbogbo ńgbà tí wàhálà fi ṣẹlẹ̀ bó ṣe ń jù sí mi lèmi náà ń jù sí pé kó lo nǹkan báyìí kó lo nǹkan báyìí kò ní sí problem mo béèrè èmi ni wọ́n wá fẹ́ fi ta yín orí ẹ̀ ti burú bí wèrè tí ń léegun ìwọ arákùnrin bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ mo ní kó fi Sunday Igboho lẹ̀ Sunday Igboho lè ṣe bó ṣe wù ú ó náà wá glory tiẹ̀ mi ò mọ Sunday rí bí léèrè tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni tí Gani Adams ò bá sọ iye owó tó gbé fún mi tó bá gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀ àbúrò mi ń ṣẹ́ ni ọmọ àlè ni wọ́n tí à bá sọ iye owó tán bá fún mi ìwọ olórí burúkú yìí ẹ̀yin lẹ máa ń ráràbù fún yan Tinubu ní bá ṣiṣẹ́ ìgbà wo ní bá ṣiṣẹ́ wọ́n ti gbé owó fún ni Tinubu ṣé kìí ṣe Yorùbá rẹ̀ ni ẹ̀dẹ̀ lẹ́yìn jagun fúnlẹ̀ Yorùbá kò ní yí ọ́ ìwọ lòṣì èmi ò mọ̀ bẹ̀rù anything ọmọ jagunjagun lèmi náà tí ààrẹ Gani Adams ibi tó ti ṣẹ̀ wá nílẹ̀ tápá ibẹ̀ lèmi náà ti ṣẹ̀ wá ogun ló gbé èmi náà dọmọ Yorùbá ogun tájà àwọn baba ńlá kú tiwa gánjà tájọ bá àwọn Aláàfin Ọ̀yọ́ tájọ bá wọn jà ibi táwọn baba tiwa mogun jáde wọ́n yẹra kọ́mọ́tà wọn mẹ́rù ni tí ò bá sọ́lá àwọn baba tiwa àwọn baba ńlá kú wa wọ́n ń súnlé iná ń pè ní jagunjagun wọ́n ń súnlé láàrin ọdún kan àwọn bàbá wa wọ́n lè má fojú rí bàbá wọn fújọ́ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan ìyàwó wọn sì wà nílé òbò lẹ́yìn lé kiri orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ ṣẹ́ ìlú èbó wọn ní kẹ́ wá sọ́lẹ̀ Yorùbá ni mo bí ó fẹ́ mẹ́tì ààrẹ Gani Adams gbọ́rọ̀ o wàláì ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọ́n mọ̀ mí o wọ́n mọ̀ mí gidi mi ò kì í ṣe ẹni tán fi owó bribe mi ò lówó lọ́wọ́ but mo mind myself màá dẹ̀ tún fẹ́ jọ ìwọ kìíní akúrí oníwárápá lẹ́nu yìí ìwọ ọkùnrin ajá OPC màá fẹjọ́ ẹ̀sùn